Agogo tó ń ka wákàtí wákàtí mi sí rere. Agogo tó ń ka wákàtí agogo tó ń ka wákàtí mi sí rere. Kò máa sọ gbọ́ngàn tó lè dá. Èmi ò rí wá tó léwu. Ó lè táyé lọ́rùn, ó jẹ́ ṣe jẹ́jẹ́. Agogo tó ń ka wákàtí agogo tó ń ka wákàtí mi sí rere. Ìlàyé Ọlọ́run ló máa gbà. Olóbó tí bídìí ológo ló máa gbà ó. Ló máa gbà ó. Ló máa gbàdúrà nǹkan á máa ṣe rówó ṣàyé. Ló máa gbàdúrà ká máa ṣe tẹ́gbẹ́ láyé. Wọ́n máa gbàdúrà ká máa ṣe rí bá ti ṣe. Orí tó bá ń gbàrú ẹ̀ ọ̀bọ̀ Ọlọ́run máa jẹ́ kó ṣe o. Àmín o. Gbogbo tó bá ń gbàrú ẹ̀wọ̀n ọ̀bọ̀ Ọlọ́run máa jẹ́ kó ṣe. Àmín o. Ó ní wọ́n fẹ́ ṣe mí léṣe ẹ̀rù kú yapa. Wọ́n fẹ́ jojú mẹ́ràn ẹ̀rù ògo yapa. Wọ́n sáré wọnú mọ́tò ẹ̀rù ògo yapa. Wọ́n ti sáré gòrí fẹ́ǹsì ẹ̀rù ògo yapa. Ó ní wọ́n fẹ́ paná iná ràn Ọlọ́run ní. Ọlọ́run bá ní ẹlùrọ̀ àlùjọ kó kílẹ̀ ká. Ìbà fọ́lọ́hun wá. Ògo fọ́lọ́hun ọba. Ìbà fẹ́lẹ́dùmarè. Ó ní àjọsọ̀rọ̀ ṣe. Bàbá o. Ẹ ṣé. Fuji piano is all about meet and greet. Any Fuji artist tó bá jẹ́ favourite ẹ bàbá Babátúndé. I just wanna say bàbá o. Ẹ ṣé. I just wanna say bàbá o. Ẹ ṣé. I just wanna say. I just wanna say bàbá o. Ẹ ṣé. I just wanna say bàbá o. Ẹ ṣé.
torí mo ti jàná lọ́nà ẹ ṣe. èmi ti jàná lọ́nà ẹ ṣe. èmi àti onílẹ̀gbẹ́ ẹ ṣe. ẹ tún máa ṣọ́ mi mo máa jò lálọ́ ẹ ṣe. kiri bá ti ṣe kí n má lọ sẹ́yìn ẹ ṣe. iṣẹ́ mi má dìṣẹ́ lójú omi mi ò ẹ ṣe. káyé mi má bàjẹ́ tọpẹ́ náà ti ka ẹ ṣe. I just wanna say Baba oh ẹ ṣé. I just wanna say yeah Baba oh ẹ ṣé. I just wanna say I just wanna say Baba oh ẹ ṣé. I just wanna say Baba oh ẹ ṣé. láti bẹ̀rẹ̀ lọ gbogbo ẹ̀yin máa ń bẹ̀ ṣe é gan-an ni o. ó ṣe ìyànjọ ẹ ṣe tuntun sẹ ọmọ adìyẹ náà ó ṣe nìyàn. ẹ̀yin máa ń bẹ̀ ṣe mo appreciate ọmọ gbogbo ọgbà tèmi bá ti pè yín lẹ máa ń dá mi lò hàn. ẹ̀yin máa ń bẹ̀ ṣe anytime tèmi bá ti pè yín lẹ máa ń ẹ̀yin máa ń bẹ̀ ṣe. ọmọ gbogbo ọgbà tèmi bá ti pè yín ẹ máa ń dá mi lò ẹ̀yin máa ń bẹ̀ ṣe. ókè ẹbí dá padà sórí lẹ́wù. pẹ̀lẹ́ ẹ ṣe pẹ̀lẹ́ ọmọ mi ta. ó ní pé dọ́pẹ́ ló lórin báyà ń bá tọ́lá ní káwọ́ o ẹrù yìí àwọn ẹlẹ́ o èmi náà fẹ́ gbọ́. ẹ má jìgá jìgá. bàbá tọ́kọ́ sí ní hàn èmi gọ̀gàn náà fẹ́ rí. yóò yá akọrin tó fẹ́ gbọ̀nyàn bàbá bá tún dé. alẹ́ tún dá padà sórí lẹ́wù. ó lè kúlọ̀ ẹ kọ́ ni wọ́n. ẹrù èyí àwọn ẹlẹ́ o èmi náà fẹ́ gbọ́ o. tọ́kọ́ náà ti ka bàbá kan tọ́kọ́. ojú ọkùnrin iná ẹ̀yẹ ẹkùn òòrù o òòrù àhà. ẹ tí ẹ fẹ́ lábàlẹ̀ lè sọ́ra ju sàn níjọ́. oṣù àpótí ọkùnrin náà ẹ̀yẹ ẹkùn òòrù o òòrù àhà. lọ́ládé ta ló máa bẹ́ mọ̀ra bàtà tí ó sọ pé ní òlọ́lá òlọ́lá. ẹyẹ máa bá mọ tẹ́kùn ẹkùn yí ẹkùn dojo kọ́. orí kìíní wọn ṣe fìjà lọ olólàjì lónìí gbó. ẹ lọ sọ fún ọ tó bá jẹ tó lórí àwa làwọn lè ṣe kò sọmọ náà ṣe ọtọ́rìtì ló lè ṣe. ẹ tí ẹ fẹ́ lábàlẹ̀ lè sọ́ra ju sàn níjọ́. tó bá jẹ́ tó lórí àwa làwọn lè ṣe sọmọ náà ṣe ọtọ́rìtì ló lè ṣe. ọmọ ní tó bá jẹ́ tó lórí àwa làwọn lè ṣe kò sọmọ náà
authority ló lè ṣe. Ní mo fi kọrin wípé wọ́n ti gé tìmí lọ, wọ́n ti gé tìmí. Ó tún yá ọkọ̀ alápẹ̀tẹ̀ máa pọ̀. Wọ́n ti gé tìmí lọ o. Ìgbà kankan mọ́. Ó pọ̀. Ọmọ mi ìgbà kankan sọ. Ọ̀rọ̀ owó ló bá mi o, ọ̀rọ̀ ajé ló bá mi, ọ̀rọ̀ owó ló bá mi náà, ọ̀rọ̀ ajé ló bá mi o. Ege àkàrà máa pọ̀. Ọ̀rọ̀ tí ó bá yọ wo, òòrì wọn ní pé kó bá ọ̀pọ̀ dé o. Ẹ jọ ẹ má gbé dọ̀dọ̀ mi o, òòrì wọn ti gé tí mi lọ. Ọ̀nà kèló ayé ẹ̀mẹ́jẹ̀ ọ̀nà kèló wà. Àwọn tẹ̀tẹ̀ máa pọ̀. Ọmọ Lámi Sunday Ògún kalẹ̀, ọmọ Tọ́pẹ́ pẹ́rídọ̀, ẹjọ́ tó yá mẹ́rọ ọ̀dọ́gbọ́n, ọmọ ìpàṣẹ àrùn náà wí. Èèyàn bàbá olóró ọmọlá lẹ́ Sunday Ògún kalẹ̀ o. Bàbá ọlá ọgọ́ta ìbí bá oyè yá mẹ́lẹ̀ ó tó jẹ́ mẹ́ta o. Tọ́jú bàbá ìyàwó dáadáa, Tọ́pẹ́ sára lè dàbí olè o. Ó jẹ́ ọmọ Lámi Sunday yóò ṣe. Ó bẹ̀rù dán mo gbà mọ́. Èèyàn bàbá olóró Tọ́pẹ́ oyè yá mẹ́lẹ̀ ọba tó dé o. Èèyàn gbẹ́nu sí tó ń jẹ́ Túndé yá bọ̀gùn sáìdì mi à bàbá olóyè ní ìṣẹ́rí. Ọmọ Tọ́pẹ́ bẹ̀rù dán ọ̀gá wa o. Ó ṣe ọmọ Lámi Sunday kú kalẹ̀ o. Ọkọ̀ tàbí bá kó kalẹ̀ yóò ṣe mú wa. Èèyàn Tọ́pẹ́ náà ti gàgbà bọ̀gán Tọ́pẹ́. Débi ládé èmi ni wọ́n kò ṣàlùkù wọn ní jẹ́ kó yẹ. Èèyàn ti jẹ́ Muslim bàbá Gíwá. Ọmọ Akínsá Takos. Pẹ̀lú jẹyẹ ọ̀kadà sinimá. Ayẹyẹ òṣèré olúwa ẹ̀tọ́jú kẹ̀kú. Bíọ́lá mi kọ jẹ́ sí. Àti Ṣẹ́gun ṣe ìyẹn Ṣẹ́gun. King of boys. Gbogbo wọn lágbó méjì. Ìjọba. Kábíyèsí. Àbàbò tọ́pẹ́ náà ní káde wálé. Bóyá débi ládé àjànà kò ríta pẹpẹ kan lè sọ. Kílódé alábà ó fún ayé. Gbémi ládé kábíyèsí ọba ni. Torí pé bàbá ẹ̀ yọ ọba ni. Jẹ́lẹ̀ alábà. Èyí tó yá mi lọ débi ládé àwọn. Ẹ̀rí tó ń Bàtọ́jú ṣe yá agbára èèyàn yá mẹ́lọ́mà àbòwò. 60-40 kú kálẹ̀ yọmọ pẹ́. Lórí ìdá 70-50 orí ni. Èèyàn tó yá mẹ́lọ́ dọ́gbọ́n. Èèyàn fẹ́ dúrà ní ilé epo. Èèyàn yá mẹ́lọ́ débi ládé. Débi ládé kábíyèsí à. Èèyàn tọ́kẹ́ náà sí ká bàbọ̀gán tọ́kẹ́. Kábíyèsí ọmọ ìjọ ẹranko ní ṣé ènìyàn. ṣe ni ọṣẹ ẹranko. Àwa ènìyàn ayé yìí. Ayé ẹni mọ̀jẹ́ ẹni dáadáa lójì lọ. Ẹni tuntun lójì wá. Ọmọ ìjọ ẹranko ní ṣé ènìyàn ti ènìyàn jẹ ẹranko. Àwa ènìyàn ayé yìí o. Ó ṣe àlùkò jẹ́ kó mọ̀ ọ́mútọ́sí. Ẹgbẹ́ tó yá mẹ́lọ̀ yóò ṣe campus. Èèyàn tó kẹ́dọ̀ ti gba campus. Ẹ̀gbọ́n torí ló mọ̀ tó ń ta mọ́tò mọ̀ rí àwọn. Èèyàn bá lé wá sí ní gbogbo wọn. Sáàfì ẹni dáadáa lójì. Èèyàn tó yá mẹ́lọ̀ yóò ṣe balẹ̀. Ó ṣe ọlọ́run kú kalẹ̀ ìyàbọ̀ dé. Àwọn ti Cairo connection ìyàbọ̀ dé wa. Alájà kùdù jàmà alájẹ. Ògbólúwa. Ó kárí màmá junior àwà o. Ẹni dáadáa lójì. Ìwọ tó pé olórin bá ọ̀gbọ̀ngàn tọ́gbọ́. Alóta lẹ́nu senior driver rẹ̀ Bọ́sítọ̀. alájà Jimmy Sẹ́sì ìyọmọ pẹ́. Májọ́lọ́ Jimmy Sẹ́sì òdòdójú. Gbogbogbò mẹ́sì ìyá wa. Eléwúrẹ́. Ọkọ̀ gbogbo túnra ẹ̀ ìyá alájẹ. Ọkọ̀ dàdún ní àádọ́mi èyí yá mẹ́lọ́mọ̀ ọmọdé wa. Tọ́pẹ́ lé olórin bá ọ̀gbọ̀ngàn. Láìkáì. Àwọn ìyá mẹ́lọ́mọ̀ àbúlé o. Ẹni tuntun. Ọmọ alájà kú kalẹ̀ lákèrèlè o. Dúdú. Èèyàn tọ́pọ̀ olórin ọmọ tàlùbáríkà lákèrèlè.
ẹ̀jẹ̀ tó yá mẹ́lọ́mà àbòyó tọ́kọ́. ó gbọ́ èmi ẹlẹ́gbàgbé àdúgbò èmi ọmọ mo ṣe. Jọ́mọ èmi ẹlẹ́gbàgbé àdúgbò èmi ọmọ mo ṣe. Ibikíbi ìdèmí bá gbà lọ èmi ọmọ mo ṣe. Ẹni ìyá àti ìbàdàn àṣẹ máa pariwo oko sórí ilé láti ń kọ́sọ̀ òde èmi ọmọ mo ṣe. Èmi gọ́gọ́gọ́gọ́. Àwọn kọ́sọ̀ òde ni. Èmi ọmọ mo ṣe. Àwọn àtà máa ń kọ́ wọn láṣọ àdá o. Èmi ọmọ mo ṣe. Àwọn àtà máa ń fún ọ lọ́wọ́ ọ̀sán. Èmi ọmọ mo ṣe. Orin tí wàá make sense gbọ́dọ̀. Èmi ọmọ mo ṣe. Oyè àwọn ẹ̀rọ ọ̀dọ́gbọ́. Èmi ọmọ mo ṣe. Oṣù àlùkò jẹ́ kó mọ̀ ọ̀mú tọ̀ o. Èmi ọmọ mo ṣe. Babalá kò kálẹ̀ yéṣu. Onílé yamiyami kú kálẹ̀ babalá. Ó kọ sẹ́fún náà tún ká àwọn ọmọ. Wọn kì í débẹ̀ náà tún ká àwọn ọmọ o. Wọn kì í débẹ̀ náà tún ká àwọn ọmọ. Ẹbí ti bẹ̀rẹ̀ kẹ́ máa ṣáàkó. Wọ́n ti bẹ̀rẹ̀ kẹ́ máa ṣáàkó. Wọ́n ti bẹ̀rẹ̀ kẹ́ máa ṣáàkó. Wọ́n ti bẹ̀rẹ̀ kọ́. Wọ́n ti bẹ̀rẹ̀ kọ́ Adémọ́. 70 years in London. Ó ṣe bẹ̀sí jì. 70 years in London. Wọ́n lè tó ti bẹ̀rẹ̀ kọ́. Ó kárí àkọ́bí wá sí wo. Wọ́n ti bẹ̀rẹ̀ kọ́ Ajákọ́. Ó yá bẹ̀sí jì ọmọ ìyá mi o. Ọmọ ìyá mi ọ̀. Ṣé lè rí 50 billion ìyá mi? Ọmọ Sàfẹ́jì Babalọ́lá. Èèyàn tàlùkò rẹ̀ mi sí ìyá Jápátá. Ọmọ Sàfẹ́jì. Ìwọ náà kú kálẹ̀ wa. Dọ́njẹ́ tó ń kọ́ fújì ọmọ mi kú kálẹ̀ níbẹ̀ o. Ẹ̀rí tọkọ náà tún ká bàbá tó ní. Ọmọ Savage. Èèyàn tọkọ náà tún ká bà kò jẹ́. Èèyàn yá mẹ́lọ́ tọ́ka. Tọ́pọ̀ lórí gbà kò jẹ́. Àwọn ọmọge latest, Amina minus, Ori Askido, pẹ̀lú tá a latest, kò káyédè bóra pẹ̀lú ìdájú pàbọ́sẹ̀. Ó mọ sọ́sọ́ mbélé. Ó mọ sọ́sọ́ mbélé bó máa máa rí tọ́dún tó kájíjọ́ máa jó lọ. Orin tọ́pẹ́ náà sí káyé, kájíjọ́ máa jó ní. Èmi màmá yóò dọ̀dọ̀ tó kájíjọ́ máa. Àwọn orin tọ́pẹ́ náà sí káyé, ìyájíjọ́ máa jó ní. AIT ọkọ̀ alájẹ́ àmọ́rú tí èyàn tọmọ lábí Sunday yòówó pẹ́rídọ́n. ẹjọ́ tó yá mẹ́lá tọpẹ́. Real life life tágbé ṣe náà ti ká tọ́pọ̀ o. Fuji piano ló bá dé. Tó bá ń gbọ́ Fuji piano ó ní tó bá dé kò ń ṣe pé kéléré kọrin lásán ní tó bá dé náà ti ká tọpẹ́. Fuji piano ìyá mẹ́ràn tọpẹ́tọpẹ́. It's all about meet and greet. Onífújì tó bá jẹ́ favourite bàbá Alálàdé òun la kọ́kọ́ wá polówó fún yín. Eléyìí tá a ṣe yìí
akàn apolo náà ti ká ní àá kẹ́kọ̀ọ́ ọmọ náà ti ká wípé Fuji piano náà ti ká ń lọ. ìdáná náà fàṣọ ìyá mẹ́lẹ̀ ń tálẹ̀ o. sókè. Fuji piano is another version ìyá mẹ́lẹ̀ ń tálẹ̀ dọ́gbẹ́. láti mí ìtẹ̀lérè tó kọ̀ Fuji ìgbà tó jẹ́ favourite bàbá ogun. Ria Entertainment òun ló tún dé eléyìí sílẹ̀ o. wọ́n ṣe pé tọ́pẹ́ wa wọ́n lè pé ní Fuji mìíràn wa. ẹ láǹfààní náà ti kà láti bára fọ́tò ẹ láǹfààní láti béèrè any question ìyá mẹ́lẹ̀ tẹ́ bá fẹ́ béèrè o. wọ́n tún máa ṣe interview ìyá mẹ́lẹ̀ fáìlérè yẹn. wọ́n máa bẹ̀rẹ̀ story line yẹn ẹ̀dọ́gbọ́n báwo ló ṣe come across Fuji music ibo ló ti bẹ̀rẹ̀ ìyá mẹ́lẹ̀ tó pẹ́ta ní favourite ẹ̀ gangan. àwọn tó wá jẹ́ tiwa wọ́n tún láǹfààní ìyá mẹ́lẹ̀ tó pẹ́ láti béèrè question lọ́wọ́ àwọn kò ń ṣègbà tán bá rí wa wọ́n máa kọ́ sínú pépà a fẹ́ béèrè báyìí wọ́n máa bá yín ibi ìjọjọ kó sí kí ló láìkò yí àmẹ́lẹ̀ láti béèrè o lọ́wọ́ tọ́pẹ́ náà ti ka bàbá lọ́ládé bóyá lọ́wọ́ àlùkò rẹ̀ mi ń sè é pé wàá sọ wọ́n máa béèrè àwa máa dáhùn. wọ́n máa sa sórí social media ó máa bá pàdé wípé question ìyá èmi mo ní wọ́n ti dá mi lóhùn táwọn pẹ́ ìpàdé di comment section o. Fuji piano nǹkan tó ń jẹ́ báyẹn nìyẹn nǹkan tó jẹ́ báyẹn nìyẹn kò ń ṣe pé kákan bọ́ sórí stage ká máa kọrin lọ. ó ní packaging tó bá dé is another fashion ìyá mẹ́lẹ̀ ta lè o. ní Fuji music industry ìyá mẹ́lẹ̀ bàbá tún dẹ̀ hàn. tọ́pẹ́ náà ti ka bàbòwò wọ́n ní pé náà ti kà burú gan adíṣíkà ti burú gan ni o. ìjọba òkè ọ̀dẹ̀dẹ̀dúrà wọ́n tún ti bẹ̀rẹ̀. ẹ̀lò wọn ní dọ́gbọ́ burú gan. adíṣíkà ti burú gan. wọ́n ní mo kárí ṣódà sókè. adíṣíkà ti burú gan. níṣẹ́ náà ni mo máa ń ga o. adíṣíkà ti burú gan. èmi ò dẹ̀ kí n ṣe bẹ́ẹ̀. adíṣíkà ti burú gan. ṣé torí pé mo jọ́mọ̀ ikò. adíṣíkà ti burú gan. ṣé torí pé mo jọ́mọ̀ ní Fuji. adíṣíkà ti jọjú. ṣé torí pé mo lẹ́nu níbẹ̀. adíṣíkà ti burú gan. ṣé torí pé mo tún ti rọ́gẹ̀t. adíṣíkà ti burú gan. ṣé torí pé mo tún lọ nígẹ̀. adíṣíkà ti burú gan. ṣé torí pé ojú mi máa ń le. adíṣíkà ti jọjú. ṣé torí pé orí mi máa mi à. adíṣíkà ti burú gan. èmi ò dẹ̀ kí n ṣe bẹ́ẹ̀. adíṣíkà ti burú gan. èmi ò dẹ̀ kí n ṣe bẹ́ẹ̀ o. adé àpàlà èmi ò dẹ̀ kí n ṣe bẹ́ẹ̀. adíṣíkà ti burú gan. èmi ò dẹ̀ kí n ṣe bẹ́ẹ̀. adíṣíkà ti burú gan. ó ní òṣìṣẹ́ ló ń jẹ lẹ́gbọ̀nsẹ̀ kò ní sàríwó tẹ́lẹ̀kọ́ bá wọn jẹ òṣìṣẹ́ àríwó wa. ọmọ ìṣìṣẹ́ ló ń jẹ lóko tẹ́lẹ̀kọ́ bá wọn jẹ òṣìṣẹ́ àríwó wa tán. tọ́pẹ́ olórin alájí ló ń kọrin o. Bọ́lá ní ká máa wò náà rí bàbá tó fẹ́ sin ní ọ̀hún o. Ìbàjẹ́ mi lójú àlìyá tó jẹ́ Diamond. Bàbá Jíbọ́lá yẹn náà ní Olivia Jíbọ́lá. Bàbá Tàlàbí wá sí òhò kékeré. Ẹ̀rù ìyá mẹ́ràn tọ́pẹ́.
tọ́pọ̀ olórin ẹ̀jẹ̀ o babajọlá adémi kan kájà bíà ẹ̀rí orí ààrẹ lọ́wọ́ àbòwò tọ́pẹ́ babọ́lá kú kalẹ̀ yé nílé yamiyami èèyàn tọ́pẹ́ náà ti kàbà bọ́bọ́ tọ́pẹ́ orí alukore ọmọ ti dá Festus ẹjọ́ tó yá mẹ́lọ̀ yóò ṣe àlùkò èèyàn balẹ̀ wá sí owó yóò ṣe ẹjọ́ àbúlérò yóò ṣe ó ṣe àlùkò máa dé lọ́tọ̀ òkòdó èèyàn bàbúlérò dọ́pẹ́ ògbọ́ bá ń tọ́jú ìjà Festus dáadáa èèyàn tọ́pẹ́ náà ti kàbà bọ̀gbọ́n tọ́pẹ́ àlùkò ló sọ bẹ́ẹ̀ ó ní pé ọ̀gá tí wàá ní jáyà kò màmá kí n gbà nọ́ọ̀sẹ̀nsẹ̀ ẹ má ṣe wèrè ẹ má ṣe wèrè náà. bàbá ẹ ń jábọ̀. ilẹ̀ ẹwẹ̀ èèyàn ẹwà àwọn èèyàn lókè. jẹ́ kó mọ motors ọ̀gá tí wàá ní jáyà kò màmá kí n gbà nọ́ọ̀sẹ̀nsẹ̀ ẹ má ṣe wèrè. èèyàn alájà kò ní ìjàmbá ìyàlájẹ tọ́jú bàbá lámì bá sìn dáadáa tọ́jú bàbá lámì bá sìn dáadáa o èèyàn ti yàbọ̀ ọ̀hún ṣí ẹ̀ lọ́wọ́ mọ̀ ọ̀mọ̀rí èèyàn tó pẹ́ náà ti bàbá àbọ̀gbọ́n tọ́pẹ́ ó ṣàlùkò jẹ́ kó mọ́ ọmọ pa fún ẹ èèyàn yá mẹ́lọ́pà kó jẹ́ tọ́pẹ́ oní ẹ̀ má pa bàbá owó. kí ló ṣàwọn ó kiri kìyàn. àlùkò jẹ́ kó mọ̀ motors èèyàn bàbá lámì bá ń sìn ìyá ọ èèyàn tàlájà kúdìjà máa yára jà èèyàn tó ṣe ẹ lọ́rùn àbọ̀díà èèyàn bàbá lóró tọ́kẹ́tọ́kẹ́ Mutos. ẹsẹ̀ tọ́jú campus dáadáa o Saigon. tọ́jú orí ilé mọ́ motors èèyàn yá mẹ́lọ́gbà kó jẹ́ ẹ má pa bàbá ọgbọ́n sẹ́. Bàbá Gébè ṣojú gbọ́. Ẹ̀dúwẹ̀rẹ̀. Ó Saigon. àlùkò jẹ́ kó mọ́ ọmọ pa fún ẹ oṣù tí mi sẹ́ sí ìyá wa ọmọ alájà ọmọ tàlùbáríkà làákèlè èèyàn gòdògòdò mímẹ́ sí yóò káàrí o èèyàn bàbá olóró tọ́gátọ́gá èèyàn tẹ́sìpì tó jẹ́ sọ́ọ̀dìkì ọmọ alájà o SQ. èèyàn bàbá olóró tọ́gátọ́gá Kìrìkìgàn. oṣù ọmọ lámà àjò méjèèjì oṣù ọmọ lámì Sunday ọkọ tàbí bá o ọmọ lámì Sunday ọkọ tàbí bá àbí bá. Ajílẹ̀. Débi Ládé wà gbáyì. Gbáyì. ó kárí bàbọ́lá ọmọ lámì Sunday mọ́jọ́ ní ìṣòro ọkọ Tàbí bá. ọmọ lámì Sunday ọkọ Tàbí bá. ọkọ tàbí bá. Wá sí àwọn. Wá gbáyì. ọmọ bá ìpàṣẹ àwù ọmọ tó pẹ́ fẹ́rí náà èèyàn bàbá ló máa tó lọ Sunday ọkọ Tàbí bá. pọ̀jù wá. 60-40. ọkọ tàbí bá tàbí bá. ó ní pé Àjàyí mi iṣẹ́ mà ẹ máa gbádùn. wọ́n dé tójú alẹ́ mà ẹ máa gbádùn. èèyàn tàlàwé akálà ẹ máa gbádùn. sàkíyà tó fi sọ́ba lọ́rùn ẹ máa gbádùn. ìrẹ̀kún tó jẹ́ Mutiu ẹ máa gbádùn. àmọ́ ọmọlámi Sunday mi èèyàn bàbá èèyàn owó pẹ́rídán ló ná 60-40. ayé pẹ́rídán ló jẹ́. Ẹgbẹ́ jọjà. Jọjà jẹgbó. Owó lè yẹ ṣe gàù gàù. Alọ́kọ̀ọ́lọ́. Gbogbogbò. Ìmọ̀ lọ fà. ó ọmọlámi Sunday mi ìfàṣẹ àwòrò ó pẹ́rídán ayé pẹ́rídán ló jẹ́. bí mo ṣe kọrin láńbébé gbọ́dọ̀ wọn nílẹ̀ aláta. Òkèlè. Èmi Ládé wà gbáyì. Kò dẹrù. ọmọlá
lámbébé ò gbọ́dọ̀ wọn nílẹ̀ aláta. AIT ó ní pé owó ò gbọ́dọ̀ wọn nínú lèmi à nínú lèmi. ajé ò gbọ́dọ̀ wọn nínú lèmi à nínú lèmi bàgbọ́n. èmi Àjàó Adé ọmọ pẹ́ jùlọ tí mo rí. èmi ọmọ Adéwálé màtọ́ gbígbín. ó kéré mi dé ẹ̀jẹ̀ kájó orí tiwa yíyọ ọbẹ̀ gbọ̀ngàn ni wa. Àjàó Adé ọmọ pẹ́ jùlọ tí mo rí. ọmọ Adéwálé màtọ́ gbígbín. orí tiwa yíyọ ọbẹ̀ gbọ̀ngàn ni wa. torí pé fẹ́ ládọ́tọ̀ kàn ṣe aṣọ south kí ló ṣẹlẹ̀ yìí máa south tọ́pọ̀ kẹjẹ ká lọ mú àmẹ́sìn ká ń ṣe bálabàla ẹbẹ̀ rú ọlọ́run ẹwà wá máa tó ń bá gbó wà ó bá gbọ́ tó ń jẹ. Bẹ̀rù dídá bẹ̀rù àkóbá bẹ̀rù àdábá. ọmọ òkèdè wa wá bá tó ń bá wà ó bá gbọ́ tó ń jẹ. ọmọ àbá tó ń ṣàkó wà ó bá gbọ́ tó ń jẹ. ibi náà bá pé eléré sílẹ̀ eléré wọn. ibi náà bá pé pápá sí ní ìdọ́pẹ́ wọn. ọmọ wọn pè é síbẹ̀ ó ṣàyànjú rẹ̀ ni ó súnmọ́ kànáńlá òdu ó súnmọ́ òun kọ́ ó súnmọ́ gírámì rẹ̀ ni kò lè dé ètò òkì débẹ̀ ọmọ mo ṣe òkì lọ́dún ṣùgbọ́n kò sí gbẹ̀gbẹ̀ gbogbo wa jọ wà náà ni. níwájú àwọn tani àti tani níwájú àwọn tani ọlá bá sì gbẹ́lẹ̀ fún. ibi náà bá pèlè. tẹlẹrẹ sí lè tẹrẹ wá. ibi náà bá pè bá pẹ́ sí ní ìdọ́pẹ́ wa. ọmọ ọ̀pẹ̀ síbẹ̀ ó ṣàyànjú rẹ̀ ni ó súnmọ́ kànáńlá òdu ó súnmọ́ ọ̀ǹkan ó súnmọ́ gírámì rẹ̀ ni kò lè dé ètò òkì débẹ̀ ọmọ mo ṣe òkì lọ́bì ṣùgbọ́n kò sí kẹ́kẹ́ gbogbo àjọ wa náà ni wa. níwájú àwọn tani àti tani níwájú àwọn tani ó yá gbẹ́gẹ̀ sí. ẹ̀rù yí amẹ́lẹ́ dọ́gbẹ́dọ́gbẹ́ bàbá tọ́lá ní káwé níbà akọrin tó bá ẹ̀gbọ́n ọba àbọ̀gbọ́n dọ́njẹ́ tó ń kọ́ fún yíyí ọmọ dáadáa o akọlà fọmọ olórin dọ́njẹ́ wà á kọ́ fún yíyí là wà fi ló lọ ó ṣe dọ́njẹ́ máa rẹ̀ lọ àbúrò tọ́pẹ́ náà ti bàbá àbọ̀gbọ́n ò tọ́pẹ́ ọmọ mo ní pé yánú sí mi. ó yàtọ̀ tàbẹ́yọ̀ kìkì agodongbo gbòdà. ṣùgbọ́n ọlọ́run ló ń ṣọ́ mi. ọlọ́run ló ń ṣọ́ mi òun ló dá mi à. ọba ọlọ́run tó dá mi òun ló ń ṣọ́ mi. ẹrù tọ́gbọ́n náà ti ká pa ògo jẹ́. ọlọ́run tì mí lẹ́yìn máa ṣe tì mí lójú. tì mí lẹ́yìn máa ṣe yé tì mí lójú. Àjàó kò dẹrù yóò máa ṣẹjọ. ọmọ tì mí lẹ́yìn máa ṣe tì mí lójú. ọmọ ọlọ́run tì tì mí lẹ́yìn máa ṣe tì mí lójú. tì mí lójú. tì mí lójú wa. Gbómìládé kábíyèsí ọba ni. lórí Àbújá. èèyàn 60-40 èèyàn mọ̀ pẹ́. lẹ́pẹ̀lẹ́ ni ó máa ṣẹjọ. èèyàn fẹ́dírà ní ìlú Èkó máa máa rí ọwọ́. abẹ́sìkò síásíá. àwọn tó rí ta 750 rèé o. ẹ̀sìkì. èèyàn ṣe yí agbára o. síásíá ni ó máa kájọ. èèyàn bàbá olówó Gbómìládé. ọmọ
alájà. Gómìnà ládé kábíyèsí ọba ní. Ìyàgbára. Èèyàn bàbá olóró dandan. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ó máa ṣe lò. Ó kárí SP. Ọmọ alájà. Tọ́pẹ́ wọn jíjẹ́ ẹ̀ fún mi. Ọmọ alájà yóò ṣe. Síásíá ni ó ká máa. Gómìnà ládé kábíyèsí ń náwó. Ọmọ ọlá. Èèyàn bàbá olóró dandan. Ẹ̀rí dán. Ó máa bá ṣe kábíyèsí o. Pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ó máa ṣe lò. Èèyàn tọ́pẹ́ náà sí kábíyèsí o. Wọ́n ṣàkíyèsí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ni. Wípé kábíyèsí náà ló ń ná. Ọlọ́run. Gómìnà adé kábíyèsí kábíyèsí o. Yóò kábíyèsí ọba ni a. Èyàn yá mẹ́lọ́ba bọ̀gán tọ́gbẹ́. Gómìnà adé ló ní máa tèmi gbé mi sórí. Èmi kan gbé wọn sórí o. Ó yẹ ṣe mìíràn. Ọmọ tó dá bàbá rẹ̀. Ó ní máa tèmi fẹ́ mi dénú. Èmi kan fẹ́ wọn dénú o. Gómìnà adé wá bọ́ ti wá gbé mi sórí. Èmi kan gbé wọn sórí igbó sórí. Ọpọlọ ìjọ kọ̀ọ̀kan tọ́pẹ́ náà ti kà o. Wọ́n bá gbé wọ́n gbèjì sílẹ̀ ní o. Wọ́n padà ṣàtúntọ́ pẹ́. Kábíyèsí wọ́n ṣàkíyèsí. Ọpọlọ tí ìjọ kọ̀ọ̀kan tọ́pẹ́ náà ti kà o. Wọ́n wá gbé wọ́n padà ṣàtúntọ́ pẹ́. Gómìnà adé ọmọ pẹ́ tàbí sọ pé kò pọ̀ ó pọ̀ o. Ẹgbẹ́ ta ló sọ pé kò pọ̀ ó pọ̀ o. Ọmọ pòpò bá wú ó pọ̀ o. Gómìnà adé sọ fún wọn tí ò bá pọ̀ ṣọ́ máa fi kún ni ó pọ̀ o. 60-40 tí ò bá pọ̀ ṣọ́ máa fi kún ni ó pọ̀ o. Ó ní pé ó ti pọ̀ pọ̀ yámayá ó ti pọ̀ alẹ́ tó ti pọ̀ ó pọ̀ o. Gómìnà ládé ó ní pé ó ti pọ̀ àkùkọ yá ó ti pọ̀ ó ti pọ̀ àkùkọ yá ó pọ̀ o. Ọmọ alájà èèyàn gbòdògbòdò mi náà sì lákèrè lé. Ó kọ yẹ́yẹ́yẹ́yẹ́. Ọ̀pọ̀lọpọ̀ ọkọlé. Ọ̀pọ̀lọpọ̀ àbòkí àlùbáríkà lákèrè lé. Èèyàn tẹ̀sípítà ìlú yóò ṣe mú. Ọmọ alájà kó kálẹ̀ ẹ̀rọ. Èèyàn tọ́kọ̀ olóòrùn gba àgùnjẹ tọ́kọ̀. Èmi lè yọ tàbójú àkérè lé o. Àlùbáríkà làkéèké. Kò sájà kan ní ìgbẹ́. Ọ̀gánáìsì àṣírí mi ló ń bò. Àbójú àkérè lé o. Àlùbáríkà làkéèké. Èèyàn ti ẹ̀rí yẹ́rì o. Lẹ́nu bọ̀dà lágbóró lé. Ìyá ẹ̀rin tèmi gbéra pẹ̀lú ṣáìpọ̀. Ìgbà máa jẹ mí ìgbà ìmọ̀. Ìdè rọ̀bàrọ̀bà gbódógbódó mi mẹ́sì. Àbúrò tẹ̀gbọ́n àdúgbò. Àwọn ọmọ tààlà láti bu ọ̀gá. Aláàjì ẹ̀bá láti bu ọ̀gá. Olórí ẹ̀dọ́ jẹ́nẹ́ra lè lágbègbè. Ó ti ṣẹlẹ̀ lẹ́gbẹ̀ẹ́, ó tún ṣẹlẹ̀ lájà. Àdúṣà lórí ìgbà. Yé, kò sẹ́jọ́ kan ní ìgbẹ́. Aláàjì ẹ̀bá láti bu ọ̀gá. Olórí ẹ̀dọ́ jẹ́nẹ́ra lè lágbègbè. Aláàjì ẹ̀bá láti bu ọ̀gá. Olórí ẹ̀dọ́ jẹ́nẹ́ra lè lágbègbè. Mo ní dáma wò ní ní ṣé pèwé mi. Owó mi. Máa jẹun dáadáa, ọmọ ọlá. Ìjẹun tuntun. Àbórí mi, bí ṣe ṣeré mi, èrè mi.
gbọ́ mi tọ́gbọ́ mi ṣé pàdán mi ìdán mi. àmọ́ gbọ́ tọ́gbọ́ mi ṣé ṣeré mi èrè mi. ọgbọ́n mi ní gángan ní ẹ̀yìn ẹ̀ ní wèrè kankan. kò lè bàjẹ́ 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 ẹ ọlọ́run ọba kò lè bàjẹ́. Fújì piano rẹ̀. Tọ́pẹ́ fújì piano rẹ̀ àá. Ọ̀rẹ́ yìí á mẹ́lọ máa bọ́gbọ́n. Ó ta lẹ́nu máa bò ó. Bàbá Tọ́lá ní káwọ́dé tó dé. Ẹ̀rọ yìí á mẹ́lọ òṣìkọ̀ ọdí ìyá. Tọ́pẹ́ náà ti kà á máa bọ́gbọ́n tọ́kọ́. Ọmọdé yìí lódù gàràgàrà. Stop playing. Kò dára rárá. Torí mo ní tó bá sá mọ́ mi èmi lọ. Tó bá sá mọ́ mi lèmi gangan. Tó bá mara mi èmi gangan. Gangan 60-40. Débi ládé mo rí ẹ̀ gangan. Èèyàn fẹ́ dúrà. Gbogbo olóòtú lóní ọba gbá ẹ lójú máa jẹ ọmọ bẹ̀jẹ̀dá pàtó. Lóní jọ́lẹ̀ gbá ẹ lójú sẹ́ ọmọ bẹ̀jẹ̀dá pàtó. Campus orílẹ̀-èdè sọ́lẹ̀ fọ́ ẹ létí sá. Bẹ̀jẹ̀dá pàtó. Ọmọ òsì máa tó lọ campus wa. Orí ló mọ̀, òyìnbó tó tá mọ́tò yóò sáré o. Máa jó campus ojú. Ẹ tọ́jú bá lẹ́wà sí òye dáadáa. Ẹ máa tọ́jú bá àbọ̀lá. Ó kọ 7. Onílé yamiyami. Ìyá alájà kù ti já máa yára jẹ. Ó ṣe rí ló mọ̀ mú tọ̀ so. Ìyá tó pé olórin bá àbọ̀gbọ́n dọ́gba. Orí ló mọ̀ ọ̀yáwó wa o. Orí pé dọ́gba náà ti kà mọ́jà múlùdùn. Gbogbo àgbàdo jẹnẹrà lè ní ti ilé ètò òkú. Fílẹ̀. Ó jà múlùdùn gbogbo àgbàdo kò sẹ́jọ́ níbẹ̀. Débi náà ní ìwò kéré níbẹ̀. Wọ́n lè kéré ó pọ̀. Bàbá olóyè mọ́jà múlùdùn. Gbogbo àgbàdo jẹnẹrà lè ní ti ilé òkú. Orí ló mọ̀. Òsèdá níbẹ̀. When you listen to my music is so nice. Come on, listen to my release. My music is so nice. Where I give yourself a try. My music will confuse you. Listen to my music. My music is so nice. Come on, give yourself a try. My music will confuse you. Wọ́n ló pèrè tọ́pẹ́ rí bákan wà ló ń ṣe ẹ́.
wọ́n ló ti dé tọ́pẹ́ rí bákan mà ló ń ṣe ẹ́. tó bá gbóni wa lẹ́ẹ̀kan ò ní gbọ́ tí wọ́n mọ́ tí wàá ló máa gbọ́. tó bá gbọ́ tí wàá lẹ́ẹ̀kan ò ní gbọ́ tí wọ́n mọ́ tí wàá ló máa gbọ́. orin tèmi yàtọ̀ sáwọn olórin dàdà dídín àwọn sì nínú olórin rẹ̀gẹ̀rẹ̀gẹ̀. lánàá kan ó pọ̀. àlùjọ tèmi yàtọ̀ sáwọn olórin dàdà dídín àwọn sì nínú olórin rẹ̀gẹ̀rẹ̀gẹ̀. àlùjọ tèmi yàtọ̀ sáwọn olórin dàda àwa ò sí nínú olórin rẹ̀gẹ̀rẹ̀gẹ̀. Espísáìdì ìyá wa. SP tó jẹ sọ́ọ̀dì ike mi èèyàn tó mọ́ aláàjì àwọn. ọgbọ́n sọ́ọ̀dì ike SP o. ó máa ma jẹ sọ́ọ̀dì ike mi SP. SP sọ́ọ̀dì ike ní náwó. èèyàn tó mọ́ aláàjì àwọn o. ọgbọ́n èèyàn tó gbọ́ sọ́ọ̀dì ike yóò ṣeun. èèyàn tó yá mẹ́rọ̀ lẹ́sbí sọ́ọ́dì kì í yá o. ó máa ma ṣe sọ́ọ́dì kì í ẹ̀sbí o. wọ́n kì í débẹ̀ wọ́n máa ń pẹ́ bẹ́ẹ̀ ní sọ́ọ́dì kì í ẹ̀sbí. èèyàn tó máa láàjà o èèyàn tó gbọ́dọ̀ ti ka bàbá lọ́ládé. ó kàrí bàbá ọlá. ó nílé yámiyámi. ó kọ sẹ́fún ìyá alájà kùdí ìjàmọ̀ ìyá alájà èso èèyàn tí lè kan bá ara oṣù tàbọ̀ lámàájọ ní ìjọ òjì àwọn. ẹgbẹ́ tí ó ṣe ẹ̀ lọ́hùn ìyàbọ̀dé ìyá alájẹmọdé ní ìṣe wọn wá. bàbá ọlákùkálẹ̀ yóò ṣe wọn tí ó. èèyàn tó pẹ́ náà tún káyọ̀ bá tún dá èèyàn tó làálá ẹ̀ lẹ́tà nira máàlì tán sọ́ọ̀ nígboro bàbá ọláwùjẹ́. tọ́jú lóko mi lásìmọ̀ ìyọkọ̀ tàdí jángọ́. èèyàn lóko mi lásìmọ̀ ìyọkọ̀ tàdí já ọkùnrin tó kẹ́kọ̀ọ́ ìbúra àdìjá ó kárí bàbá ọlá. èyí yá mẹ́rin gbà kó jẹ́. èèyàn tó ọlọ́jọ́ kùdí ìjọba ni o àwọn alájà jájájájá jẹ́jẹ́jẹ́jẹ́ gángangangan. onídàgbàdo ti kà màmá ná àwọn alájà jájájájá jẹ́jẹ́jẹ́jẹ́ gángan.
àwọn eléyìí wọn ò jẹ́ fi mí ṣeré èmi gan ò fi wọ́n ta yín. a ti gbé àṣàrò ni wá a ti jẹ rògbò ti pẹ́ ó ti pẹ́. kúndí owó èmi ò ní fi ẹ̀ṣá àti ìdáyé bá ń jẹ́ èmi gan ni dáwà àti ìlàyé èmi yó. máa wọlé àágùn ọmọ tàlájì Musiliu tó jólú ọmọ. of national progress. ọmọ tàìdé Musiliu president. arógun kú kálẹ̀ mọ́ pa ọmọdé. bàbá tọ́lá ní káwọ́ mo máa ń sọ. ẹrù ìjọ ẹ lọ 60-40 lórí ta 70-50 750 èèyàn débi ládémi kábíyèsí ọba èèyàn fẹ́tírà ní ilé epo mahamari wa èèyàn àlùbáríkà yóò ṣe àlùbáríkà lóṣòdì o èèyàn yá mẹ́lọ̀ dọ́gbẹ́ èèyàn fẹ́tírà ní ilé epo 60-40 yóò ṣe èèyàn tàlùbáríkà lóṣòdì o èèyàn yá mẹ́lọ̀ bọ̀gán dọ́gbẹ́ 60-40 sọ fún ọ pé ta ló ń ṣe bí ọlọ́run o láéláé ọba bí ọlọ́run ò sí o láéláé. ìbílẹ̀ owó ẹ̀yẹ ṣé kò ṣe lò lò síbẹ̀ ṣó dápẹ́ ó gbà jíjẹ kò dẹrùn máa ń gbé lọ bàbá mi. ta lẹni tó ń ṣe bí ọlọ́run ọba láéláé ọba bí ọlọ́run ò sí o láéláé. 60-40 ìwé tàlùbáríkà gbogbo ṣòdì ìwé débìládé òògbọ wọn ní pé wọn ń ṣe bí ọlọ́run ọba láéláé ọba bí ọlọ́run ò sí láéláé. torí tẹnìkan bá ṣe bí ọlọ́run ọba àtẹ̀sí 60-40 àtẹ̀sí tó bá ṣe bí ọlọ́run àtẹ̀sí ẹ̀jẹ̀ tọmọ bílẹ̀ àtẹ̀sí ta ló ṣe bí ọlọ́run ọba o 60 àtẹ̀sí ọba bí ọlọ́run kò sí rárá gòdògòdò mi náà sì ìyá wa ni ọkọ̀ gòdò túnra yọ ìyá alájẹ ègbè yá mẹ́lọ àbólówó ọkọ̀ tàdé ní níbi èdè yìí ṣe wọn àwọn ìyá tọ́pẹ́ olórin bàbọ̀gbọ́n tọ́pẹ́ náà bí ká àbólówó gòdògòdò ó ní pé èmi tọ́pẹ́ lọ́tí ka èmi náà sọ. ṣèyàgbára jẹ́ kọ́mọ̀ wọ́n táyé mọ̀. tọ́pẹ́ lọ́tí ka èmi náà sọ. èmi náà sọ ẹ̀tanú ni èmi lọ. inú fọ́tò tí wọ́n kò lówó. ó ṣe mẹ́sì ṣọ́gà ẹ̀ o. abẹ́sìnkù kí ló ń bọ̀ jẹ́ kọ́mọ̀ lórí ilẹ̀. àwọn tẹnubọ́dà alágérólé. mẹ́sì àwọn tẹnubọ́dá alágérólé owó dé báyìí dé alájí mẹ́sì yóò káre dòdògodò èèyàn tọ́pẹ́ olórin gbà kó jẹ́ tọ́pẹ́ náà ń sùn kàbà gbowó àbátọ́lá ní ká ó yóò ṣe wọn mẹ́sì ọmọ pàrọ̀rá ẹni wọ́n mọ fèrè. ó bọ̀ fèrè ẹni wọ́n bọ̀ fèrè tọ́kọ̀lẹ̀ lórí hàn gbódógbódó ní mẹ́sì ó lè yan bàbá lọ́ládé ó ta lẹ́nu ó yá lọ ó sọ èmi ò ṣe bàbá olóńgbò èmi ò ṣe bàbá olóńgbò.
Yóò ṣe bàbá olófo. Èmi ò ṣe bàbá olófo. Ó ní pé àbólé ọmọ Mùsùlùmí ẹ̀sí Àyìndé ẹ̀ máa kí n. Àbó ti ṣogbó ní èmi ò ṣe bàbá olófo. Ó yá jáde ẹ̀mọ́, ọmọ jáde ilé, bàbá. Àrógùn sá. Ọgbà alájà dábì bébì yóò káàró. Ó yá jáde ẹ̀mọ́. Ọmọ ilé ọmọ pírẹsidẹ̀ ẹ̀yà wa. Àrógùn bá adé tó òde wa. Tọ́jú alájùlá tó youngest honorable. Oyè yí àmẹ́lẹ̀ ọ̀gẹ́gẹ́ tọ́jú láàbẹ̀ dáadáa. Oṣù Àrógùn bá adé tó òde o. Oṣù ọkọ̀ ti dá mi special yóò ṣe Àrógùn. Àrógùn jẹ́jẹ́ làyípa ẹ̀jẹ̀ ká ṣe jẹ́jẹ́. Bàbá dé, kò dédé sí kò sẹ́lẹ̀. Ọmọ ẹ̀sọ́ pẹ̀lẹ́ láàyè pa ẹ̀jẹ̀ ká ṣe jẹ́jẹ́. Ọmọ bá tó dẹrú rí kí ló ju orí. Orí wọ́n bá tó dolówó. Tọpẹ́ nílé ayé. Ẹ jẹ́ ká lónú kan ká lè rọ́nà lọ. Kò sẹ́lẹ̀, kò sẹ́jọ́. Bàbá dé, kò sẹ́lẹ̀. Dédé sí kò sẹ́jọ́. Ẹ̀yin ò tẹ̀sẹ̀ ká lónú kan. Àrógùn ó yá kú kalẹ̀. Owó ọkọ̀ ti dá mi special. Ọmọ ilé ọmọ president o. Ìwọ lè yọta alájú ìnúru. Agbóyà alájú ìnúru o. Ẹ jẹ́ ká lónú kan. Ẹ jẹ́ ká lónú kan jàre. Ọmọ ilé ọmọ president o. Àrógùn inú ẹ̀ adùn kalẹ̀ rán. Ẹ jẹ́ ká lónú kan. Àrógùn ló sọ omi à. Ọmọ ológun jẹ́ alónú kan. Ọmọ òde jẹ́ alónú kan. Ọmọ ilé ọmọ Mùsùlùmí o kalẹ̀. Èèyàn tó yá àbẹ́lọ. Ó ní pẹ̀lú ọmọ Mùsùlùmí mi. Ẹni tẹ́ lé wípé kó ṣubú. Èèyàn tẹ́ títí pépé. Àní síbẹ̀síbẹ̀ iṣẹ́ Ọlọ́run ò bàjẹ́. Èmi gangan làlájì tó ṣe nọ́mà. Ó yá gbé sókè, ọmọ oró tó ṣe gógó. Àrógùn sá. Ó ṣe nọ́mà. Adesínú, bàbá dábàá tí ó tún jayé jù, ọmọ oró tó ṣe gógó. Inú ẹ̀ adùn, 60-40. Ó ṣe nọ́mà. Owó ọkọ̀ dábì lẹ́sà. Àrógùn. Ìyẹn tọ́kọ́ náà túkà. Ọmọ ti pẹ́sidẹ́ǹtì. Ẹ̀fí sọ̀díkì. Ó ṣe nọ́mà. Àrógùn ó ń lọ́rọ́ ni yóò lọ́rọ́ ni yóò lọ́rọ́ ni o. Ọkọ̀ ti dábì special yóò ṣe. Ìyẹn tọ́kọ́ náà túkà yí Àrógùn. Ìyẹn bàbá olóòó tọ́kọ́. Onídọ́gbẹ́ lórí gba àkójọ dọ́gbẹ́. Orí àlàá náà kọ o, Ọlọ́run bá ní o. Àwa náà kọ, Ọlọ́run bá ní. Kólé wọ̀, ẹ máa tẹ̀lé, ẹ máa jáde gbò. Agbára tèmi náà kọ, Ọlọ́run bá ní. Àwa náà kọ, Ọlọ́run bá ní. Ọmọ èmi náà kọ, Bàbọ́lá. Ọlọ́run bá ní wa. Bàbá ọlá kó má lọ di sọ̀díkì. Ó ti lọ́gbọ́n jù, ìwọ ló gbọ́n jù. Àgbọ̀n kọ̀ tọ́. Bàbá ọlá àwọn àmọ́ ọlọ́gọ́gọ̀. Ìwọ ló gbọ́n jù. Ọ̀gbọ́n kò wá sẹ́ni tí yóò gbọ́n. Ọgbọ́n abẹ́ ẹ̀mẹ́yàn ìwọ ló jájù. Ọmọ alájà ó ti lọ́gbọ́n jù. Ọkọ̀ tàlájà àrùkà ìyá o. Bàbá Bọ́lájí. Bàbá Bùsọ́lá mọ́tò ní ìṣókàrí. Bàbá ọlá. Ẹjọ́ tó yí amẹ́lọ yóò nílé yamiyami. Ọkọ̀ tàlájà àrùkà yóò ṣe bàbá tó bọ̀ lọ́nà. Ó kọ́ sẹ́fún. Ó ṣàmọ̀. Onítọ́pẹ́ náà ti kà ló máa ṣí. Tí ó dẹ̀ sọ́mọ́ onítọ̀hún rárá o. Ẹ̀rù yí amẹ́lọ dọ́gbẹ́dọ́gbẹ́. Àwọn ọ̀gbọ́n ìwà sẹ́ni tí yóò gbọ́n. Bàbá bá ń sìn àbá ọ̀gbọ́n ìwà sẹ́ni tí yóò gbọ́n.
bàbá ọlá ojoojúmọ́ lówó wọlé. Ojúmọ́ lówó wọlé mi. Àṣírí mi ló kù. Kò sówó lọ́wọ́ mi. Because àṣírí mi ló kù. Kò jẹ́ sówó lọ́wọ́ mi. Onídọ́gbọ́n ló lórí Ọmọ jẹ́ kó máa yé wa. kọ́ máa sọ méjì lọ́rọ̀ o. Ìsìnkú kí ló ṣe ẹ̀gbọ́n? Bàbá Tọ́lá ní ìgbàwó. Àbẹ̀tẹ̀ bá dábàá tí o. Ẹrù ìyá mẹ́lẹ̀ òdodo. Ló fi ṣòwò sí. Bàbá Ọlámù bá ń sùn ìyá wa. Kújọ́wọ́ náà. Ọkọ̀ tìrúkà àti iye tó fo. Ní bá sí i. Ó bá lónìí wá. Àbẹ̀ sìnkú. Ọmọ adájà kí ló ṣe wọ̀n gan? Débi náà dé mo kí ẹni bẹ̀ o. Oyún tó ìyá mẹ́lẹ̀ òdodo. Ṣé yí àgbàrá? Ọmọ mi lẹ̀ mo kí ẹ jọba. Ó náwó jẹ́ṣẹ̀ mi. Onídọ́gbọ́n náà ti gbà wá Mo sọ́gbọ́n. kí ẹni bẹ̀ o. Ó tó nọ́mà o. Kò sórí wọn nílẹ̀. Bàbá Ọlámù náà yóò máa sọ̀rọ̀. Solo, Ó yà solo. ó gàdá. Yóò máa ṣe yẹn. Kó má di gbogbo. Ó ti pọ̀. Solo. Torí oníṣòro dá fọ́mọlúwàbí o. Sọ́jí ayé ẹ̀ kó tẹ̀tẹ̀ sọ́jí. Tètè sọ́jí. Ọjọ́ ẹ̀ máa yẹ. Ọjọ́ ń lọ. Ọjọ́ ń lọ. Àfáàdé bẹ̀ gbà gbà ó tòkè ó ti kára. Sọ̀rọ̀ dá fọ́mọlúwàbí o. Sọ́jí ayé ẹ̀. Kó tẹ̀tẹ̀ sọ́jí. Ọjọ́ ẹ̀ máa yẹ. Ọjọ́ ń lọ. Ọ̀rọ̀ kò wá bá. Aláwọ̀ àdábà ò tọ́pẹ́ káwá máa rí o. Tá a bá ń lọ lọ́nà ká má kélé sí i lọ́nà. Arógun ọmọ olú ọmọ president ọgọdámì. Gbogbo ibi tí wọ́n bá ń lọ, ó máa délé. Adélébáre tọ́pẹ́ náà ti kà ó. Ọgọ́ta alájà dá mi lọ́la. Ẹ̀yí àwọn ọ̀rọ̀ tọ́pẹ́ ó. Mo ta ẹlẹ́nu máa bó. Akọni bí ẹni ṣoògùn rí o. Apèdè bí ẹni ṣoògùn èdè. Bẹ́ẹ̀ kẹ́ ogun dẹ́kọ́. Ọpẹ́ lórí ẹ̀ ló ń lò. Tọ́pẹ́ lórí máa bọ́gán. Sáré wá òbí náà ti kà ṣe ń bọ́. Wá òbí náà ti kà ṣe ń bọ̀ ni. Dábìlọ́lá bí náà ti kà ṣe é ṣe. Wá òbí náà ti kà ṣe ń bọ̀ ni. Dami, èèyàn pẹ̀rẹ̀ sọ́lá, máa ń dá. Sẹ́yìn orí mọ́ṣẹ́ ń jò ní ọkùnrin, obìnrin, fàájì làwà o, ẹ jẹ́ kẹ́fí bọ́ọ̀dì.
kò gba gidi ẹ̀yin orí bọ́jẹ̀ òjò ní ọkùnrin obìnrin fàájì làwà o ẹjẹ́ kẹ́bí bọ́dì. SP Sodiq ọmọ alájà lákèrèlé gbèrègbèrè mẹ́sì lẹ́nu bọ́dà lákèrèlé náà ẹ̀yọ́ ọmọ pẹ́ sẹ́yìn orí bọ́jẹ̀ òjò ní ọkùnrin obìnrin ń bọ̀ bọ̀ ẹ̀wà o fàájì làwà ẹ̀sẹ̀ o. Gbèmíládé 60-40 èèyàn fẹ́ dìrà nílé epo èèyàn dàlú báríkà lóṣòdì o. orílẹ̀-mọ̀ fún everybody òyìnbó tó ń tà mọ́tò rẹ̀ á. campus èèyàn olùgbà ìwáṣẹ̀ òye ṣeun gbọ́njẹ́ ìwọ́n tó pé olórin bá àbọ̀gbọ́n ọmọ agbódógbó onímọ̀ọ́sí àjínà o èyí yí àmẹ́là ọ̀dọ́gẹ́dọ́gẹ́ ọmọ sọ̀rọ̀ ìdáfẹ́ni tí ó já o sọ́jí ayé ẹ̀ wọ́n jẹ́ ayé orí ọjọ́ lọ. sọ̀rọ̀ ìdá fọmọlúwàbí àrùn sọ́jí ayé ètò sọ́jí òtọ́kọ́ torí ọjọ́ ń lọ torí mo ní pé bẹ́ẹ̀ kọ́ bàbá pọ́n bẹ́ẹ̀ kọ́. Jùjù tẹ́lẹ̀ màmá kọ́. Bàbọ́lá orí gbẹ́dọ́gbẹ́dọ́ tí káàrí òun fọ́tọ́ rí ti rè o. ilé ṣojú ńlá tó gbọdọ̀ yín nìyẹn. èlùbọ̀ ó gbọdọ̀ yín nìyẹn. ẹrù yá mẹ́lẹ̀ bàbá tó dé tọ́pẹ́ náà ọ̀hún tí ká bá bò ó bàbá tẹ́lá àdémi èbó àlùtà lẹ́nu àbọ̀gọ́dọ́gọ́ torí pé ojú tó ti mọ̀ ni kò má sọ pé ó mọ̀ ni mọ̀ ó jàre. ojú tó ti mọ̀ ni kò má sọ pé òun ò mọ̀ ni mọ́. ọ̀rẹ́ mi àtijọ́ agodo ń gbó orí àbúrò mi àtàtà kò má sọ pé mọ̀ mi mọ́. orí tó ti mọ̀ ní ọba agodo ń gbó gbogbo mú sí. ọ̀rẹ́ mi àtijọ́ kò má sọ pé mọ̀ mi mọ́. àbúrò Gbénga Omis òun náà ó nílé yamiyami lábùkàn bàbá alábàá Gbénga. aláṣẹ ẹgbẹ́ sí ọjọ́ àmọ́ kí ló ṣẹlẹ̀ níbẹ̀ yẹn o ẹrù yí àmẹ́lọ bàbá Túndé láyọ̀ọ́lá. ọba gbogbo ó ṣe onímọ̀ ó ṣe àjìnà ó ṣe ẹ̀jẹ̀ ní ìbá
ọmọ agbódó gbó àná yé máa bùgà Bùgá. yé máa Ẹyẹ máa bùgá. yé máa bùgà wọ́n ní yé máa bùgà ọmọ bùgà ò dá fọ́mọ lu àmì àsọjí ayé ẹ̀ kó tètè sọjí Ọmọ jẹ́ ẹ̀ máa yẹ. agbódó gbó ọjọ́ lọ. Adi sọpẹ́. Àfàdé bẹ̀. Gbà gbà jẹ́kẹ̀kẹ́ ó ti kára. Bàbá bàbá. Agọ́nàgbọ́ ó ti kára. ọjọ́ aláwùsá gbogbo àwórì ọgọ́ náà sí àwórì ọgọ́ náà tún bàjẹ́ bínú ní òmọ́pọ̀ bẹ́ẹ̀ níbẹ̀ yẹn èèyàn tó pẹ́ náà tún káàyè àtọ̀ fọ́ ó sì ọ̀gá náà sí àwórì ìyá wa èèyàn tó pẹ́ olórin bá ògbó ó dọ́gbẹ́ ó ta ẹlẹ́nu bá ọgbọ́n tọ́gbẹ́ ó ṣàmọ̀ pé táńtà ó tó ń tó agbódógbó ọmọ pẹ́ tó ti di kó táńtà ó tó ń tó ó ti lè dòdò ó ti rà lé sí o àṣànà tí ó sùn tí o àṣànà tí o. agbódógbó àwọn àṣànà tí ó kí gbogbo Ó sùn di. ọ̀gá náà sí àwòrí àá Ó sùn di. èèyàn senior driver lọ́mọ Ó sùn di. èèyàn tó Ó sùn di. èèyàn yá mẹ́lẹ̀ dọ́dọ́gbẹ́ Ó sùn di. orílẹ̀ mọ̀ fẹ́ ní bọ́ọ̀dù sẹ́wọ̀ Ó sùn di. campus school kálẹ̀ ya Ó sùn di. èèyàn yá mẹ́lẹ̀ bàbá Ó sùn di. oṣù ọlọ́run ìyàbọ̀dé Ó sùn di. èèyàn tó pé olórin bàbá kan Ó sùn di. bàbá lábàásùn yóò ṣeun Ó sùn di. onílé yamiyami Ó sùn di. èèyàn tó pé olórin bàbá kan tó Ó dé sùn di. aṣáná tí ó kí tó gbó Ó sùn di. aṣáná tí ó kí tó gbó náà Ó sùn di. tọ́pẹ́ lé olórin bàbá jẹ́ Ó sùn di. oyè àmẹ́lọ bàbá kan Ó sùn di. èmi ní oyè àmẹ́lọ bàbá lọ́ládé ẹni tàbí ìrẹ́gùn tó ti dé Ó yẹ ṣe fi hàn ọmọ líle òkèlè. bàbá náà ti ká bàbá bá tún dé ẹni tàbí ìrẹ́gùn tó ti dé gbọ́njẹ́ ó ṣe àdùpé tọ́pẹ́ máa fún àjẹ òun àbọ̀tún tó dùn ìbálù tó ta lẹ́nu ìjà tó lọ́gbọ̀n mọ́ mọ́ orígbò mú ṣáàrí o tọ́pẹ́ táwa ti mọ̀ sí pẹ́ ó ti pẹ̀tàn pẹ̀lú àbọ̀tún orí. ó ṣe àjù tọ́pẹ́ máa fún àjẹ òun àbọ̀tún ìbálù tó ta lẹ́nu ìjà tó lọ́gbọ̀n mọ́ mọ́ orígbò tọ́pẹ́ táwa ti mọ̀ sí pẹ́ ó ti pẹ̀tàn pẹ̀lú àbọ̀tún orí. Èmi òró lórí tó lè gbọ́ àdébẹ̀bí ti tọ́pẹ́. Ẹ ṣe fi hàn òkèlè. Ọba náà ti àwórì. Òró lórí tó lè gbọ́ àdébẹ̀bí ti tọ́pẹ́. Orí bọ́lọ́mọ ló lọ jáwé o. Pọ́pọ́ elépo ló lẹ́yìn. Àdẹ́mú tó jàfẹ́ kúrò kí ló fẹ́ fi ṣe. Iṣẹ́ ọ̀gá lára ni ẹ máa organize ìyàwó ríro organize ìyàwó ríro organize ìyàwó ríro. èèyàn bàbá ọjà èèyàn múrù ìtàlùbí kẹ́ẹ̀kì bàbá ọjà o ọmọ pẹ́ organize ìyàwó ríro organize ìyàwó ríro. Ìyá gbọ́dọ̀ pọ̀ kárí tó ìdòdó. Ọmọ president arógun ọkọ̀ dami alájàkùdí ìjàmà yẹ ṣe. Ó ṣe bàbá ọlákùnrin kálẹ̀ yọ ọkọ̀ ọdún káyá. Èyàn yí ọmọ ẹlẹ́rọ dọ́gbẹ́. Dọ́gbẹ́ náà ti káà ní bọ́. Èmi náà kọ́ ọ. Iṣẹ́ ọlọ́run ló kéè ọba ni. Wọ́n lè gbé gẹ̀ẹ́sì.
ọmọ bá wọn lè gbé gẹ̀ẹ́sì o wọ́n máa ń pẹ́ bẹ́ẹ̀ lẹ́yìn bàbá oyè àwọn mẹ́lọ bàbá tó dé ṣé wàá rí pàrọ̀ òpin ṣàní tó níyàn. súnmọ́ mi lọ ń jẹ́ ẹ̀rí pàrọ̀ òpin ṣàní tó níyàn. ìbáṣepọ̀ lọ́hùn fẹ́ ṣe bí ènìyàn. ìbáṣepọ̀ lọ́hùn fẹ́ ṣe bí ènìyàn. dọ́njẹ́ ọlọ́run ìbá tí máa ń fẹ́ níyàn láṣẹ lórí ènìyàn. mo ti bọ́ lọ́hùn dá o èmi ti bọ́ lọ́hùn dá máa jẹ òun pé èmi mo ti bọ́ lọ́hùn dá mo ti bọ́ lọ́hùn dá máa jẹ òun pé o tápá mo ti bọ́ lọ́hùn dá máa jẹ òun wípé mi ò ní tẹ o ìran tẹ̀tẹ̀ kì í tẹ láwùjọ ẹ̀fọ́. mo ti bọ́ lọ́ńdà má jẹ́ mo wípé mi ò ní tẹ o ìran tẹ̀tẹ̀ kì í tẹ láwùjọ ẹ̀fọ́ láíláí. dọ́njẹ́ ọlọ́run bàbá ṣagbára dọ̀tún ọlọ́run bàbá ṣagbára dọ̀tún. ó pọ̀ ó ti gbọ́dọ̀ wọ́ bẹ̀ ọ̀gẹ̀dẹ̀ bá ní wájú. ọlọ́run ọba aṣagbára dọ̀tún ọlọ́run. dọ́njẹ́ ọlọ́run bàbá ṣagbára dọ̀tún ọlọ́run bàbá ṣagbára dọ̀tún. kí ló dé náà ẹ ṣáàrí mi bí mo ṣe kọrin ẹ̀rí mi bí mo ṣe kọrin. bàbá jọládé bàbá mi tọpẹ́ náà ti ka ẹ̀ṣọ́ gan ẹ ṣáàrí mi bí mo ṣe kọrin ẹ̀rí mi.